Hello everyone, welcome to Toyeen Talks. Welcome back to Toyeen Talks. And if you're new here, we are happy you find us. Thank you for everything. Please don't forget to hit on that subscribe button so that you'll be notified when we drop new video. Please press like and share our videos to others. Thank you for everything. We really appreciate you. And in the comment section, please no derogatory comments. Thank you for everything. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Good morning, guys. Ẹ káàárọ̀. Ẹ jẹ́ ká sáré trash. Ẹ jẹ́ ká sáré trash D. Williams out once and for all. Ẹ jẹ́ ká sáré trash her out. Good morning, guys. Warriors, ojú òní tiwa o. Gbogbo wa tí a wà lájọ́ akéré òkú délé o. Gbogbo wa tá a wà ní Nàìjíríà, a ní ojú èèyàn ká tó jẹun. Ojú òní tiwa láéláé. Ọlọ́run á gbà fún wa, Ọlọ́run á fún wa ṣe o. Kò ní bàjẹ́ fún wa o. Gbàrọ̀ Ọlọ́run. D. Williams, number one, I have known you as an enemy for a very long time. I don't just care who you are. You see, everything ló lè ṣe. When it comes to my business, you are a gunner. Mi ìfẹ́ mọ bí yàrá yá ẹ ṣe tó nú ayé. Like I said, I won't come for you. You don't come for me. But yeah, I won't come for you. Ọ̀rọ̀ tó sọ, ó sọ̀rọ̀ ní o. Má dẹ̀ fún ẹ lésì yàrá yá ẹ. Mi ò rán ẹ o. Mi ìfẹ́ mọ bó ṣe jẹ́nu ayé o. It's like solution. You said you will never see any educated, civilized, classy, and a high-ending person like Fọlọ́runṣọ́ Alákìjà. Why are you not putting your name, D. Williams? Ojú ò kí ń tì yín ni. Ara ò kí ń tì yín ni. Kí ló mú ṣẹ̀dá títí ẹ tó lè forúkọ títí ẹ síbẹ̀ instead of Fọlọ́runṣọ́ Alákìjà? I'm happy for the fact that you are comparing me with Fọlọ́runṣọ́ Alákìjà. But you are nobody, D. Williams. You are just a pathetic failure. Ṣé mo wá bá yín tọrọ bárà lórí social media? Mo ń béèrè ní D. Williams. Àbí mo ti wá bá yín gba donation rí? Ṣé mo bá yín dóko kiri? Àbí mo bá yín gbé fake life kiri? Put panty on hand. So you call my business panty. You know I won't take it cool with you for coming for my business. I won't take it cool with you. So my own personal business has become to panty to a failed person like you. Oh, lè make ẹ mọ́ now. Ọlẹ́ni tí ò ní irú ẹni kò lè mọ iye ẹni. Nǹkan tó ò ní ò lè mọ value ẹ now. You wasted years on social media without single achievement. D. Williams, you are a loser. You are a pathetic failure. Láti ìjọ́ tó ti dáyé ò gbé nǹkan kan rere ṣe now. Ìwọ ò ní business, ò níṣẹ́ lọ́wọ́ now. Ìwọ ò ráyé wá now. Ìwọ ò jẹ́ nǹkan kan nú ayé now. Báwo ni ìwọ ṣe máa mọ value business mi? Àbí? O rí nǹkan kan tó dáa. O rí, let me even put it on Instagram. Káwọn èèyàn rí ẹ̀sìn tẹ́ ń ṣe lórí Facebook. Come, let me put this on Instagram. Come. What is Instagram for? Go, it's on Instagram. Okay. Excuse me. You know, mo understand yín. Èmi kọ́ ni mo bá ti yín jẹ́ o. Ẹ lọ wá ṣẹ̀ṣẹ̀ o. No more fracas. Létí yẹ. Kò sí nǹkan kan tó ń jẹ́ monetization. Èmi kọ́ mo bá ti yín jẹ́ o. Èmi gan ọ̀zù fàyè tèmi ni o. Mo mọ àwọn orí burúkú tó ti ṣe sẹ́yìn D. Williams. Mo mọ àwọn ẹ̀sìn tó ti ṣe sẹ́yìn for very long time. Mo kàn decide pé kí n look away ni.
But this time around, I will never allow anything to slide. Nothing. 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 You don't understand? So, Jeff, sorry, Instagram. Come on, buruku tenshi. Today, a lot of people. Oh, really, mori buruku tenshi. Ọ̀pọ̀ ti pẹ́ bẹ́ẹ̀ yẹn ò dẹ̀ sóríire. Màrá yóò kẹ́ kó oríire bẹ́ẹ̀. So, Màṣẹ́ anyhow. Good morning on Instagram. Ẹ̀rọ ẹ̀pẹ̀ máa ń ya wèrè àbí? Ẹ̀kọ́ jí randomly. Àbí? Ẹ̀kọ́ lọ máa attack business àwọn èèyàn. Good morning on Instagram. How are you guys? How are you doing? Ṣé wà dáadáa lórí Instagram? Good morning. Ẹ káàárọ̀ yín tẹ́ wà lórí Instagram. Mo fẹ́ kẹ́ wo bí àwọn ará Facebook bó ṣe máa operate tó máa ba business àwọn èèyàn jẹ́. Look at this idiot. Mo kàn fẹ́ tú àṣírí ẹni ni o. Mo kàn fẹ́ tú àṣírí ẹni kí n dẹ̀ lecture àwọn èèyàn because ó ti pẹ́ tó ti ń ṣorí burúkú ẹ̀. Look at ẹ̀yin èèyàn ẹ̀ wò. Only you will never see any educated, civilized, classy and high-end person like Funsho Alakija put panty on her hand like this. Shetiri, ó wo business mi ṣoṣoṣoṣo. Ó ń pe business mi ní panty. Ẹ̀yin èèyàn. Ẹ dẹ̀ máa sọ pé kéèyàn má dá wọn wèrè yìí lóhùn. Ó wo business mi ṣoṣoṣoṣo. Ó wo nǹkan tí mò ń tà ṣoṣoṣoṣo. Ó pè ní panty. Now, ẹ jẹ́ ká wo life Mama Alakija. Let's ẹ jẹ́ ká wo Mama Alakija tó gbé wá. Meanwhile, òun ò gbé rẹ̀ wá o. Kò forúkọ rẹ̀ síbẹ̀ o. Kò forúkọ family member ẹ̀ síbẹ̀ o. Kò forúkọ ọmọ ẹ̀ síbẹ̀ o. Kò forúkọ rẹ̀ síbẹ̀ o. Orúkọ Alakija ló fi síbẹ̀. Thank God you pitch me with Mama Alakija. And Mama, mo gbàdúrà fún yín. Ọlọ́run á bá mi fún yín lẹ́mìí gígùn, àlàáfíà, àìkúbálẹ̀ ọ̀rọ̀. Ẹni fojú sunkún ọmọ. Ibikíbi tẹ́ bá wà, èmi gbàdúrà fún yín Mama Funsho Alakija. Ojú òní tì yín láíláí màmí. A gbàdúrà fún yín. Ọlápá wa gbàdúrà fún yín báyìí. Kọ́lọ́run bá láàánú kó ṣàánú àwa náà kó gbé wa jù báyìí lọ. Kó dẹ̀ ṣàánú gbogbo ọmọ tó tara mi jáde. Now, let's look at Mama Alakija's lifestyle. Ṣé mo ẹ kọ́ wá sórí social media. Ẹ kọ́ wá bí olórí burúkú tẹ́ jẹ́. Àbí ẹ kọ́ a máa deceive àwọn èèyàn because ẹ fẹ́ bà business àwọn èèyàn jẹ́. Mi ò mọ àwọn olórí burúkú ìrankíran tó bí yín. Mi ò tíì mọ̀. Now, ẹ̀yin tẹ́ wà níbí báyìí. Ẹ jẹ́ ká sáré wo kíní. Mo máa yọ ńbọ̀. Mo máa yọ. Ẹ wò. Mama Alakija rè o. Ọwọ́ Mama Alakija rè. Guys, see. Ẹ wò Mama Alakija. Ọwọ́ Mama Alakija rè. Ṣé rí pé great minds think alike. This is Mama Alakija. Ńbọ̀. Ẹ jẹ́ kí n gbójú wọn wá. Kó má dàbí pé à ń parọ́. This is Mama Alakija. Ṣé rí pé great minds think alike. And if you look at this wedding band, looks so much like my wedding band. Nígbà tí mo wedding gba ìṣe rántí. Great minds think alike. Ṣé ti rí? Ẹ wo D. Williams jati rédèrèdè yẹn. You guys will be deceiving the public when your mate are making money. Now, ẹ jẹ́ ká tún wá another picture. Okay. Tito Domire. Mo bọ́ ẹ jẹ́ ká tún wá another picture of Mama. Ẹ wá another picture of Mama. Very elegant. Very beautiful. Look at. Ẹ wo Mama Alakija tó ń sọ̀rọ̀ nípa ẹ̀. That is why I have to be exposing these blackmailers. They are nobody. Ẹ ti rí, ẹ wo màmí. Ẹ wo màmí. Ẹ wo. Look at her sitting pretty. Look at her beautiful fabric. Look at her beautiful face. Look at her beautiful glass. I mean recommended glasses. Look at her earring. Look at how pretty she is. Ẹ ti rí. Great mind think alike. Again, to another picture. Kawo. Okay. This is another beautiful picture of Mama. She keeps looking beautiful every day. Guys. Ewo. Mo ẹ má bínú. Phone méjì ni mo fi ń ṣe. Ẹ ti rí. Look at Mama's hand. Look at Mama's neck. Look at Mama's earring. Look at Mama's ring. Look at a beautiful wristwatch. Ṣé ti rí?
Ẹ ti rí wọn. You see, these people are classless. These people are broke and failed. Look at. Oh, Mama Lakija. Oh, Ringo. Oh, look at how stylish. Look at how bogus. This thing, Mama Degbe Dani. Owó ni. Ẹ ti rí. Look at how beautiful. Look at. Ẹ ti rí. MTN kúrò. Kí ló ń ṣe up tí yìí? Ah. Ẹ kóra yín lọ jàre. Look at. Tẹ́ bá wo ọwọ́ màmá pẹ̀lú iṣẹ́ tán kó sọ́rùn wọn yìí. Ṣé rí pé ó fẹ́ di same. Ṣé rí ọwọ́ màmá. If you look at this and this, ṣé rí pé ó di same. She's so beautiful and stylish. Ẹ ti rí. Tẹ́ bá rántí dáadáa, ẹ wo iṣẹ́ yìí. Ẹ wo iṣẹ́ yìí dáadáa. Ẹ rí iṣẹ́ yìí. Look at how stylish she is. Look at how beautiful she is. Ṣé ti rí. Ẹ jẹ́ kí n wò bóyá màá rí something similar ti tọ̀dọ̀ mi eléyìí tí mo get in by. But I think I have something similar. Very, very similar. But not the same thing. Hold on. I think I have some. Rí. Ẹ jókòó. Àbí? Láì ṣoríire yín. Èmi dẹ̀ kọ́ ni mo bá ti yín jẹ́ o. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe wà rí tẹ́ ń ba business àwọn èèyàn jẹ́. Tẹ́ ń ba yé àwọn èèyàn jẹ́ láwùjọ. Ọ̀pọ̀lọpọ̀ ló ti mú yín lọ́rẹ̀ tí wọ́n mọ̀ pọ́ta ni. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti mú yín lọ́rẹ̀ tí wọ́n mọ̀ pé ọ̀tá ni. Ẹ mọ̀ pé mo sọ fún yín pé mo ní something similar. Ń rí. Ń bọ̀. Ẹ mọ̀ pé mo sọ fún yín pé mo ní something similar. Mo ti rí picture similar one tí mo ní yẹn. Ọ̀pọ̀lọpọ̀ ló máa mú yín lọ́rẹ̀ tí wọ́n ní mọ̀ pé akíkanjú olórí burúkú ni. Wọ́n ní mọ̀ pé àwáyé má ṣe rere. Ẹ jókòó sórí social media. Ẹ̀yin ò gbórúkọ yín síbi tó darí. Àfi kẹ́ lọ wá orúkọ èèyàn kan. Àbí? Inú mi ti ẹ̀dùn. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. At least, if I can live on an uncompleted building for years and today, you can pitch me with Mama Lakija. Ẹ ṣe lọ gbé Mama ìyá wa nìyẹn. Mrs. Fọláṣadé. Ọkọyà. Ẹ ṣe lọ gbé wọn wá nìyẹn. Ẹ mọ̀ pé mo sọ fún yín pé mo ní something similar. Now let me show you my own similar jewelry. Jewelry yẹn dànù. Okay, look at my own. Títọ́dọ̀ mi rí. Cherry, look at my own. Títọ́dọ̀ mi rí. Ń bọ̀. Okay, ojú fóònù yẹn mú bọ̀. Oh, kíní wà lójú fóònù yẹn. Rọ́bà wà lójú. Debt wà ní. Kí lorúkọ ẹ̀? Glass kí lorúkọ ẹ̀ wà níbẹ̀. Now, look at. This is mine. Ṣé rí pé great mind think alike. Ẹ bá mi rí share. This is mine. This is mine. Ṣé ti rí? This is my own. This is my own. Ṣé rí? This is mine. Then this is Mama's own. Look at. Ohun tí ẹ dà náà ṣe yẹn dà. Look at. Cherry. Pé like something similar. Tó bá pẹ́ rí real life. Ẹ rí bọ́n ṣe embellish iṣẹ́ yẹn. Dáyà ló wà nínú kinní yẹn. Nínú àwọn bíbà àwọn dáyà kékèké ló wà nínú bíbà. Let me show you my own again. Kẹ́lẹ́ o. Just almost the same thing. But just ó kàn similar. Bíbà náà fi just similar than here. Then ti tọ̀dọ̀ wọn ní kíni mẹ́tìrì. Great mind think alike. Ẹ̀tìrì. Now, it's not showing here. Here. So you see. Here. Ẹ̀tìrì. Here. This is Mama's own. Sorry. This is Mama's own. Mama, I pray fún yín láàárọ̀ yìí o. Kọ́lọ́run kó bá mi fún yín lẹ́mìí kíkùn. Mi porí yín ṣàìdá o. Porí yín sówó. Àlàáfíà ikú bá lè ọ̀rọ̀ àtẹ̀mí kíkùn ni màmá. Mo ṣàdúrà fún yín ni o. Mo dẹ̀ ń gbógun Ọlọ́run ga lára yín. Ó máa hard ìfẹ́yìn blackmailers Facebook láti jẹ́yàn. Ẹ lè make it. Now, this is another one. I'm coming. I'll show you this. Okay.
What is this? Look at how gorgeous. Florida and gorgeous. Look at how gorgeous Mama is. Look at how gorgeous. Look at how gorgeous. Look at how pretty. Etiri. Ẹ lè lọ wò lórí Google wà ńbẹ̀. Etiri. So, D. Williams, Mama leleyi o. Mama leleyi o, Mama Lakija tó fi parọ́ lórí social media. Mama leleyi o. Even her complexion is the Mama leleyi o. Mama leleyi o, Mama dada. Mama lálùbáríkà. Táwa ṣàdúrà fún. Torí àwa náà à ń fẹ́ ká jẹ́ èèyàn, káwọn ọmọ wa jẹ́ èèyàn. Àwa ò ń ṣe olórí burúkú bí ẹ̀yin blackmailers. Look at. So D. Williams, nǹkan tó kọ lélẹ́yìí. Where did you now see this? Where did you see this? Where did you see this? Only you will never see any educated, civilized, classy. Mbo ẹ má bínú. Ẹ wò nǹkan tó kọ. You will never see any educated, civilized, classy, and high-end person like Folorunsho Alakija put panty on her hand like this. Simplicity. So, what of this? Is this panty? Ṣé panty ni Mama kó sọ́wọ́ ẹ̀? Mama dada, Mama lálùbáríkà. Is this panty? Ṣé panty ni Mama gbé sọ́? Ṣé panty ni ìyá oníyà gbé sọ́wọ́ ẹ̀? Wọ́run wọn. Wetin wọn. Wo. And this is money. This is real money. Money. Big money. Now, what is the meaning of this? If you are just joining us, you can't. Shekini. Look at this. Ẹ̀yin ò lè lógo, ẹ lè rógolo. Ẹ lè ṣoríire láyé. D. Williams, mi ìfẹ́ mọ̀ yálà ya ẹ̀ṣá. Kí lélẹ̀? And àwọn days yìí ti pẹ́ o. Ẹ wo tí Màmá ti ń rọ̀kẹ̀. Dáyà ló wà níbi pẹ́ẹ̀lì yìí o. Dáyà ló wà níbi pẹ́ẹ̀lì yìí o. And these are real pearl. These are real pearl. This is diamond. Ẹ ṣe ń wò yìí. Very beautiful. Look at this. Look at this. Like, this is natural water pearl. Like, natural. This is not. Look at. Ẹ wo kíní dada. Ẹ wo. Ẹ rí shape ẹ. Ṣé rí shape ẹ dada ẹ wo. Ṣé o rí D. Williams? Ó mọ nǹkan tó ṣe make ẹ nínú ayé, màá sọ fún ẹ, ó simple. Ó simple tẹ́ ṣe make ẹ nínú ayé. When you are not happy about other people's business, you can never make it in life. D. Williams, you've been on this Facebook for a very long time. But, make it. They'll make it. Lè make it. Now, jẹ́ kí n ṣe analysis. Fún ẹ. Photo tó wo ṣùṣùṣù. Tó ní you will not see any classy. Mama tó dẹ̀ dárúkọ, ṣó dẹ̀ ti rí nsìn. Mama dada. Mama lálùbáríkà tójú òní tí wọ́n láyéláyé. Tó dárúkọ, ṣó ti rí. Àwa ń worú wọn. Làwa fi jẹ́ èèyàn. Àwa ò fọjọ́ kan bá ti wọn jẹ́. Ló fi rí tó fi dá fún wa. Now, let me analyze this to you. Excuse me. Jẹ́ kí analyze picture yẹn gangan fún ẹ. This is the picture, àbí? Okay. Ṣé o ti rọrùn yìí? Ṣé o ti rí àǹdí? Mo ń bọ̀. Jẹ́ kí n zoom ẹ̀ fún ẹ kó rí dáadáa. Ṣé o ti rí? Ó ti rí. Èmi ń ta ọjà tèmi ni. Ṣé o rí? They are all original. They are not fake. Ṣé o ti rí? For the fact that o lè ra rúpọ́ọ̀sì yìí tó máa fi kú. D. Williams. O lè ra mọ́rò ẹ̀pin ni. O lè ra rúpọ́ọ̀sì tó máa fi kú. O lè ra. O lè make it. Now, ṣé o ti rí? Irú aago tí mo dè mọ́wọ́ ń bì báyìí. Nǹkan tó pè ní pàǹtí. This black. Mo lè sọ pé eléyìí nìkan ni ó ń ṣe. Ẹnìkan tó wà nínú ẹ̀ nǹkan ńlá ni.
but òun ṣe bàbàrà bẹ́yẹn but this bàbàrà lélẹ̀ but bàbàrà lélẹ̀ náà kò wá dàbí ilé tó máa fi kú mo rò ẹ́ pin ni it's not showing ẹ má bínú ẹ jẹ́ kí n fi hàn yín bí òun rè this is what one failure on Facebook wake up to call panty. This is one failure. This is what one failure on Facebook call panty. Oh, lè dé irú aago ìmúrò ẹ pin ni. Oh, lè dé tó máa fi kú. So go and get seated and get a life. Ó ti yẹ, coming for my business. Mo ò fẹ́ máa dárúkọ owó. Ṣé ó ti yẹ? Because failure lẹ́yìn ẹ̀yin ò mọ value gbogbo nǹkan táwa ń tà. Ṣé ó ti yẹ? Failure lẹ́yìn ẹ mọ value gbogbo nǹkan táwa ń tà. Ó ti yẹ, aṣọ tí mo wọ̀ ń bí tó máa fi kú ò lè rí wọ̀. Inú ibi tó sá pamọ́ sí yẹn náà ló máa ṣánkú sí. Àwọn ọmọ ará yóò lè kí ẹ kú oríire gbàgbé òṣì. Ó ti yẹ, calling my business panty ìwọ náà wò. Bó ṣe wà yìí, kí ni tí mo gèlè àti ìpele yìí lẹ́yìn kó lọ ya o lè rí wọ̀ tó máa fi kú. Lẹ́yìn kó máa lọ ya gèlè àti ìpele o lè rí wọ̀ tó máa fi kú. Post kí ló tí wò ṣe forúkọ títí ẹ̀ síbẹ̀ kí ló tó ṣe forúkọ màmá alákìjà sí. Ìwọ òde mọ̀ jẹ́ kí n fi nǹkan kan wọ̀n ẹ́ máa fi nǹkan kan wọ̀n ẹ́ síbi torí títí ẹ burú dé hold on. ń bọ̀ ṣé bí báyìí fẹ́ wá iṣẹ́ kan báyìí síta ok iṣẹ́ yìí ẹ̀yẹ kí n wọ iṣẹ́ ń bọ̀ mo fẹ́ wá nǹkan kan síta ni wo ṣé orí iṣẹ́ tó wà lọ́rùn mi wo dáadáa wo iṣẹ́ tó wà lọ́rùn mi jẹ́ ń zoom ẹ̀fọn ẹ̀ dáadáa wo látòkè wo ẹ́jì sẹ̀ ṣó ti rí tó bá mọ price iṣẹ́ tí mo lò yìí ò ní wá sórí Facebook mọ́ tó máa fi kú ò ní wá sórí Facebook mọ́ D Williams ò ní wá sórí Facebook mọ́ tó máa fi kú tó máa fi jáde láyé ò ní wá tó bá mọ price ẹ̀ jẹ́ kí n fi iṣẹ́ yẹn hàn ẹ́ ṣèrí téèyàn máa ń wò yín ràn èèyàn kàn máa ń wò yín ràn ni wo iṣẹ́ yìí àwọn iṣẹ́ tó wà ń bí sórí iṣẹ́ yìí tó bá mọ price ẹ̀ ò ní lo Facebook mọ́ tó bá mọ price iṣẹ́ yìí ó máa gbógun jẹ ni ò ní lo Facebook mọ́ jẹ́ kí n kàn fún ẹ ní tips ẹ̀ jẹ́ n fún ẹ ní tips iṣẹ́ yẹn jẹ́ n fún ẹ you see you just mi mọ̀ bóyá ẹ rò pé social media is meant for èèyàn ọ̀lẹ olè ẹ̀yin olórí burúkú alápámá ṣiṣẹ́ ni I don't just get it now ẹ jẹ́ ká sáré wo woman kan kí n tó lọ ẹ jẹ́ ká sáré wo woman kí n tó lọ tẹ̀ má jẹ́ kí n lo an outsider jẹ́ kí n máa lo fọ́tò mi ọlọ́run á bà tiẹ̀ jẹ́ I understand yeah trust me brother D Williams ọlọ́run á bà tiẹ̀ jẹ́ ọlọ́run á bà ṣí ọwọ́ ẹ jẹ́ ọlọ́run á bà gbogbo nǹkan tó jọmọ́ títí ẹ jẹ́ olórí burúkú awáyé má ṣe rere èmi mo bà títí ẹ jẹ́ àbí èyàn olórí burúkú ọmọ ọ̀ràn kíràn yìí èyàn aláyé bàjẹ́ yìí èyàn olóṣì játijàti just come online àti ìpáwà làbà tí ń jẹ́ èmi mo ní kẹ́ má lọ wá ṣẹ̀ṣẹ̀ ni èmi mo bà tiẹ̀ jẹ́ kó má lọ wá ṣẹ̀ṣẹ̀ èmi mo bà tiẹ̀ jẹ́ àbí owó bísínẹ́sì oní bísínẹ́sì ṣoṣo oníyẹn ó kó pàǹtí sọ́wọ́ ọlọ́run á bà tiẹ̀ jẹ́ ṣó mọ̀ pé orí burúkú ẹ̀ ó ti pẹ́ tó ti máa ń wá fún mi ọlọ́run á bà tiẹ̀ jẹ́ ìyẹn lórí burúkú ọmọ ọ̀ràn kírun ẹ̀yin ọmọ àtòkù wá balẹ̀ jẹ́ ẹ̀yin ọmọ játijàti ìyẹn lórí burúkú èèyàn wáyé má ṣe rere ọmọ ṣorí iṣẹ́ tí mo lò yẹn wò orin bíbá ń bọ̀ ó ti rí iṣẹ́ tí mo lò yẹn most iṣẹ́ mi òun lélẹ̀ wò dáadáa iṣẹ́ tí mo lò yẹn wò orí símílẹ̀ rèé ìyàtọ̀ ni wípé màá ka kíní fún ẹ rúbì ní tọ̀tọ̀dọ̀ mi wò ó ṣó ti rí tí n bá fi price ẹ̀ hàn ẹni tí ò ní sùn
tí n bá fi price iṣẹ́ yìí hàn ẹ́ tí mo fi sọ́rùn bẹ́ẹ̀ yóò ní sùn ó ní sùn ó kò tẹ́ ní sùn èyàn lórí burúkú ọmọ ọ̀ràn kíran èyàn olè ọ̀lẹ èyàn lápá má ṣiṣẹ́ wo àwọn kìíní ẹ̀ lélẹ̀ tí má jẹ́ kí n gbé sí price wo àwọn kìíní ẹ̀ rèé tí ó ti rí date gbà tí mo fẹ́ ṣe ó ní the majestic harmony high jewelry of kìíní kan blue sapphire ṣó ti rí necklace of grand total of 51 carat of ṣó ti rí sapphire ṣó ti rí private tourmalines tọdọmí is ruby ṣó ti rí láì pọ́ lọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́ lọ́n àbáyọ ẹ̀jẹ̀ yan mo lórí burúkú ọmọ ọ̀ràn kíran èyàn ló ṣí àwáyé má ṣe rere not in naira o wo jẹ́ kúkú kiri máa ń fàájà fún ẹ̀ ṣó ti rí not in naira this is dirham in dirham lọ calculate in dirham dirham is 440 lẹ́ni ó dẹ̀ lè ti wọ 441 wo èmi kọ́ mo ní o wo dirham lélẹ̀ times 440 ṣó ti rí 1,180,000 dirham jẹ́ kí n wá times ẹ̀ fún ẹ ní yájọ lọ sórí calculator ọlọ́run àbàtì ẹ̀jẹ̀ mi kọ́ mo lélẹ́yìí o blue yìí èmi kọ́ mo ní o ẹ jájọ wò òun rè ẹ wá wò 1,180,000 ṣẹ́tìrí 1,180,000 bọ̀ èmi kọ́ mo nìyẹn o ẹ wò times 440 wò 519,200,000 wò that is a jewelry over 500 million lọ́n àbàtì ẹ̀jẹ̀ di Williams lọ́n àbàtì ẹ̀jẹ̀ mi kọ́ mo ní blue yìí o òun rè òun ló kúkú send sí mi òun rè how much in dirham òun rè èmi kọ́ mo ní o òun rè àbí mi mo text ara mi òun rè ó dẹ̀ ṣe analysis ẹ̀ you can take this analysis to anybody ọlọ́run àbàtì ẹ̀jẹ̀ èyàn olórí burúkú ní ẹni màmá lákìjà ń wọ̀ o èmi kọ́ mo ní o client kan ló ní pé kí n bóun béèrè pé òun fẹ́ blue òun dẹ̀ ó ṣe design ẹ̀ fún mi èmi kọ́ leléyìí o and this is smaller size of it and not that smaller o ó ti yé ìyàtọ̀ ẹ̀ jẹ́ fi hàn yín this one is 1 ruby tọ̀dọ̀ mi is 1 ruby ṣẹ́ni this one is 1 ruby and this one is double ruby that's just the difference o ọlọ́run àbàtì ẹ jẹ́ ìyẹn lórí burúkú ọmọ ọ̀ràn kíran ìyẹn ọmọ òfò ìyẹn láyé bàjẹ́ wo ìyàtọ̀ ẹ lélẹ̀ ẹ jẹ́ kí n fi ìyàtọ̀ ẹ eléyìí ní ruby 1 ruby 2 ruby 3 ruby 4 ó ní bigger ruby small ruby small ruby small ruby small ruby small ruby sorry tamolin lélẹ̀ ṣẹ́rí ẹ ti rí tẹ́lẹ̀ títọ́dọ̀ mi mine is just single ṣẹ́ ti rí ọlọ́run àbàtì ẹ jẹ́ èyàn olórí burúkú ọmọ òfò èyàn ọmọ ìbànújẹ́ játijàti èyàn ọmọ ìpè ọmọ ẹ̀sìn ọlọ́run àbàtì ẹ jẹ́ ó rò pọ́kàn ń pè mí ní diamond expert lórí ẹnu ni ọ̀tá mi ò lówó but mi ò tọrọ jẹ ọ̀tá mi ò mọ̀yàn ọ̀tá mi ò ní nǹkan kan mo gbàgbé mi ò tọrọ jẹ iṣẹ́ yẹn mi kọ́ ni mo ní o yẹn kí lorúkọ yẹn mi kọ́ mo lélẹ́yìí o ó ti ẹyin ẹni yẹn fún mi pé kí n fún òun fẹ́ ẹni yẹn raṣọ lọ́dọ̀ mi and she wanted me to match it like that my orange ó ti rí àbí kí ni ìyàtọ̀ ẹ̀ wò kí ni ìyàtọ̀ ẹ̀ wò dáadáa wò ọlọ́run àbàtì ẹ jẹ́ ọlọ́run àbàtì ilé àtọ̀nà ẹ jẹ́ ẹ̀yin olórí burúkú ẹ̀yin ò tó ṣe pàtàkì torí mi ti wá ń ṣe gbéraga òun ló ṣe iṣẹ́ green mi fún mi iṣẹ́ green ọrùn mi òun ló ṣe ẹ wo ṣe eléyìí this one is smaller tọ̀dọ̀ mi yẹn tún sì tóbi ọlọ́run àbàtì ẹ̀yin jẹ́ ẹ̀yin olórí burúkú ọmọ fẹ́ rò pé mo wà nínú ẹgbẹ́ yín torí mo ti wá ń defend ara mi ọlọ́run àbàtì yín jẹ́ rò pé mo wà nínú ẹgbẹ́ yín lára àwọn iṣẹ́ rẹ̀ ẹ wò lára àwọn iṣẹ́ rẹ̀ lélẹ̀ ẹ wò ọlọ́run àbàtì yín jẹ́ abẹ́ rò pé orí burúkú lèmi bá kiri bíi tí
èmi kọ́ mo ní o Tamolines lélẹ̀ ní blue yìí ruby ní ti tọ̀dọ̀ mi èmi lo single ruby ẹni ìfẹ́ lọ bóyá bíi mẹ́ta ọ mẹ́rin ọlọ́run àbá tí ń jẹ èèyàn ọmọ olórí burúkú olòṣì èèyàn ọmọ ọ̀ràn kí ẹ̀kọ́ jókòó sórí social media ẹ ti tàjò gbé sájò ẹ̀ ń ṣe orí burúkú kiri ẹ̀ ń ṣẹ̀sìn kiri sọ pé mi kó pàǹtí sọ́wọ́ ìyáláyé àti ẹ̀rí pàǹtí lò D Williams mò ń bí ẹ́ ìyáláyé ẹ̀rí pàǹtí lò lórí social media ẹ lè achieve ẹ̀ tẹ́ máa fi kú ẹ lè achieve ẹ̀ tẹ́ máa fi kú ìyá tó dárúkọ fọ́tò ìyá yẹn nìyẹn ẹ wá imagine iye tí iṣẹ́ ìyá yẹn máa jẹ́ ó ti yé ìyẹn lórí burúkú yìí lọ calculate ẹ̀yin fúnra ara yín lè máa ń fọ́ kékeré gbá ńlá mi ò wá ta mi sọ fún yín pé mo jẹ́ bákan mi ò wá ta mi sọ fún yín pé mo mọ̀yàn mi ò wá ta mi ìfojú kọ́sítọ́mà mi hàn rí mo ò gbọ́jà mi dọ́dọ̀ yín rí the little show photoshoot tí màá ṣe tí màá post ẹ̀ olórí ẹ ṣá máa rí nǹkan kan bẹ̀ ní ṣá àbí ṣẹ́ẹ̀dẹ̀ tí mọ́yé tó ń ta dáyànsìn ẹ̀yin ọmọ olórí burúkú àbí fake life wa ṣe tí mo ẹ ti mọ cost ẹ̀ ń sìn ṣe ti mọ cost fake life wa ń sìn ṣojú yín ti wálẹ̀ ìyẹn olórí burúkú àwọn náà máa sọ pé wọ́n lọ jalè mí ìgbọ́rú ẹ̀rí kán náà lọ jalè ní Mẹ́kà mí ìgbọ́rí mi tí ìrírí ìgbésẹ̀ kéèyàn sọ pé wọ́n lọ jalè Mẹ́kà ní ìgbọ́rí ẹ ṣáà máa ṣẹ̀sìn ẹ jẹ́ kẹ́ gbójú yín pamọ́ tẹ́ wà nílùú òyìnbó tó yẹ kẹ́ gbójú yín pamọ́ ó yẹ kẹ́ lọ gbójú yín pamọ́ ni ayé ò yẹ yín Nàìjíríà ò gbé yẹn sá lọ lóyìnbó ẹ dé lóyìnbó tán ẹ̀ tún sóríire nǹkan tẹ́ wá ń lo social media fún kò tí ì yé mi ẹ lè lọ ṣe kékeré ẹ̀kẹ́ gbé wá o àwa ò care o we don't care but coming for my business ayé yín máa bàjẹ́ ni mi ń ṣọjà tèmi mò ń polówó ọjà mi olórí burúkú sọ wípé someone of high class like mama Folúṣọ́ lórí yẹn mama Folúṣọ́ Alákìjà lórí yẹn olórí burúkú kò gbọ́dúró oúnjẹ dùkẹ́ àwọn awáyé má ṣe rere ọmọ ìbànújẹ́ gbogbo nǹkan tí màmá ìwọ owó ni gbàgbé òṣì gbogbo nǹkan tó wọ̀ pátápátá owó ni gbogbo nǹkan tó wọ̀ owó ni dáyà ló wọ̀ owó ni owó ṣìkìṣì gbogbo ohun tó wọ̀ yìí owó ni owó gidi owó òun rèé àbí ẹ̀yà nǹkan tí mo lò tó pè ní pàǹtí kọ́ lélẹ̀ ṣe ẹ̀yà nǹkan tí mo lò ìtúrẹ̀ lẹ́fẹ́ gbalẹ̀ lẹ́fẹ́ gbalẹ̀ gbogbo yín kú jọ ń ṣiṣẹ́ pọ̀ ni kò sí kankan nu yín tó lóyà àbí ṣe bẹ́ẹ̀ yà nǹkan tí mo lò rèé mí ìwà ẹ̀ màmá ní màmá ò tajú ẹ̀rí o màmá ò tajú ẹ̀rí o màmá ò tajú ẹ̀rí o kọ́lọ́ ń fàánú wá mi rí o oore ọ̀fẹ́ tí màmá ti jẹ Lizzie Anjorin ò tí ì jẹ́ o kọ́lọ́ ń jẹ́ ń jẹ́ o kọ́lọ́ ń ṣàánú fún mi o ọlọ́run tó ṣàánú màmá Alákìjà má gbàgbé mi o àbí àwọn oore ọ̀fẹ́ tá a ti gbọ́n bí èwo la gbọ́nu ti Lizzie ìyẹn lórí burúkú ọmọ very lazy bastards ń gbọ́ ohun tẹ kẹtó wí ọmọ tó máa wọ̀ ń sìn gbogbo nǹkan jáde wọ́n á bàjẹ́ kó tó mọ̀ wọ́n ti lọ ìdí ẹ̀ àwọn náà ti máa lò ó àwọn kan tó pè ní pàǹtí yẹn wá wo price ẹ̀ ọmọ àtìrò ni ẹ tó ràn wọ́n bàtà ẹsẹ̀ kan ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ mà bọ̀ ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ ẹ̀yin èèyàn strand bíìdì yìí èló ni price ẹ bá mi wo strand bíìdì yìí chat kúkú ni ẹ wò ẹ bá mi wo strand bíìdì yìí èló lélẹ̀ ẹyọ kan yìí péré ṣe ẹ rí ṣá ó blọ oh god bọ
èló lẹ rí strand ẹyọ kan èló lẹ rí tán pé èló lẹ rí tán pé bídì ẹ táìpù èló ni ṣé ti rí this is 599,000 naira mo dẹ̀ ṣe máa sanwó gbígbé mo tẹ̀ máa sanwó ṣíṣe this is 500 ẹyọ kan ìpéré ni o ẹyọ kan ìpéré this is 599,000 kan tó lórí burúkú wọ́n pè ń pàǹtì ilé 899,000 naira ẹ ti rélé this is approximately 900,000 naira strand ẹyọ kan yìí ni o strand ẹyọ kan yìí ilé this is 600,000 naira kò ń ṣe ké o this is 650,000 naira ẹ wọlé ẹyọ kan yìí this is 1.5 million ṣẹtiri àbí tẹ bá rí lẹ̀kẹ̀ yìí lọ́wọ́ èèyàn náà àbí ẹ rò pé ìtàn ń ṣàlẹ́gbẹ̀ẹ́ títì lọ́jà ni àbí èlò lẹ rí n tó lórí burúkú pé ń pàǹtì nìyẹn ok ẹ jẹ́ kí n fi báyìí ẹ wò ń re 1.5 million mo ní okay for how many pieces ẹ̀rí ń re ẹyọ kọ̀ọ̀kan ní 1.5 million mo ní for how many pieces ó dẹ̀ sọ fún mi ń re ó dẹ̀ fún mi ní gram ẹ̀ ń re ẹ ti rí fún mi ẹ ti rí ọ̀fẹ́ lẹ rò pé gbogbo nǹkan yẹn lójú yín pàǹtí ni torí wọn fowó tọ́ yín olórí burúkú ẹ̀dá ni àwáyé má ṣe rere ni ó ti tán fún yín porogodo ayé ti lù fún yín jó. For real? For real? For real? ẹ wá wo yẹ tí mo ti ń patronize ẹni yẹn ẹ bá rí yẹ tí mo ti ń patronize ẹni yẹn ẹ mọ̀ pé mo ti wà nínú business no be today ẹ mọ̀ pé mo ti wà nínú business no be today tí mo ti wà nínú business no be today ẹ wò gbà tí mo ti ń ra ọjà tí mo ti máa lọ ṣe ìlẹ̀kẹ̀ wá fún àwọn personality ẹ wo yẹ yìí ń bọ̀ ẹ wo yẹ yìí ẹ wò cherry ẹ wò 12/2017 ẹ ti rí mo ti ń bẹ ní gbogbo kíní business mi kí lórúkọ ẹ mi gbogbo ẹ kí náà ti ń pè náà business aṣọ mi gbogbo ìgbà tí mo ń ta aṣọ yẹn ẹ jẹ́ n tiẹ̀ fi hàn ẹ wò big trader ẹ wò big trader ẹ wo orúkọ ẹ big trader ṣe ti rí orúkọ ẹ big trader yẹ ò lẹ́rìí tí mo ti ń bára jà ẹ 2017 ṣe ti rí big trader ṣe ti rí orúkọ ẹ big trader meanwhile ó yá ẹ máa wò bọ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn kíní films mi rèé o gbogbo àwọn kíní films mi rèé o ọdún ẹ ní mo ṣì wáyé ẹ máa wo chat wa o ẹ imagine kọ́mọ kékeré ti gbọ́ngbọ́n kó ti máa ṣe business láti kékeré wò 2017 ẹ wò ṣe rí pé àwọn kíní business mi rèé àwọn kíní fíìmù mi àti aṣọ tí mò ń tà ẹ máa wo chat wa o ẹ ṣáà rí àwọn chat aṣọ wa ẹ wò ẹ máa wò bọ̀ o a dẹ̀ sì ń ṣe business up till now ẹ wò ṣe ti rí èyí lórí burúkú ọmọ ọ̀ràn kíran ẹ ti rí kíní fíìmù mi òyìnbó lẹ́ni yìí o kì í ṣe Yorùbá o ẹ wò mò ń bọ̀ kíní fíìmù mi rèé gbólóhùn fíìmù ẹ wò láti 2017 kéèyàn yẹn má pè mí ẹ má pè mí sis mo ń ṣe nǹkan lọ́wọ́ má pè mí padà sis mo ń ṣe nǹkan mo wọ̀ on live mi fẹ́ kán orúkọ yín ń bọ̀ ẹ wò ẹ ti rí òun rèé o mo wọ̀ on live ń bọ̀ ẹ wò òun náà mo ṣì ń lọ o big trader ṣe ti rí
bí trader ẹ máa wo bí trader ṣẹ̀rí máa ń sẹ́yìn gbogbo kíní business mi sí ẹ máa wò bọ́ o. Oh God damn it. Ẹ máa wò bọ́ ẹ wò ṣẹ́tìrí bí trader ẹ máa wò bọ́ o ẹ wà àtijọ́ ta ti ń ṣe business. Ok àti débẹ̀ sorry àti débẹ̀ ń bọ̀ ok ẹ ti rí ṣorúkọ ẹ̀kọ́ rẹ̀ ẹ wò this is 2024 ṣẹ́tìrí ẹ ti rí àbóǹkọ́ rẹ̀ ṣóǹkọ́ rẹ̀ ṣẹ́ni ẹ̀kọ́ rẹ̀ ẹ wò bí trader ẹ wò gbà tá àtijọ́ ṣe business bọ̀ ẹ wò gbà tí mo ti mọ̀ tí mo ti gbọ́ngbọ́n tí máa lọ múra fáwọn yẹn wò ìyàwó lẹ́rí tí mo ti mọ̀ yìí ẹ wò ṣẹ́tìrí 2017 yẹn kí lẹ́yìn ṣe kiri ẹ̀yin ṣe fracas ni ẹ̀yin ṣe fracas àbí ẹ̀yin ṣe fracas ni ńgbà táwa ti gbọ́ngbọ́n láti máa lọ raṣọ láti máa ṣe gbogbo ẹ̀yin ṣe fracas wo 2017 18 19 20 21 22 23 24 8 years mo ti patronize ẹni Ọláyínká Adéjọkẹ́ ẹ bá mi bi D Williams pé kí ló ń ṣe lórí social media àṣà 2017 ẹ bá mi bi pé kí ló ń ṣe lórí social media Ọlọ́run á bá tiẹ̀ jẹ́ olórí burúkú játijàti a bunch of àwáyé má ṣe rere olórí burúkú ẹ̀dá o business oní business ṣoṣo Ọlọ́run á bá tiẹ̀ jẹ́ kí ló kèmí pẹ̀lú ẹ̀ wo ẹ rò pé ẹ fẹ́ wá attack mi ẹ fẹ́ fi mí ra pity á jọ yín lójú ẹ mọ̀ pé bèbí ti ṣẹ́jú people don't want to see you guys anymore imagine ọmọ yìí tán ta go tó wà lọ́wọ́ mi yẹn ọmọ yìí tán ta gold ríngì yẹn ní ìyá alákìjà àbí rí ẹ rí nǹkan tó dáa kẹ́ dunnú sí rí ẹ níṣẹ́ ẹ lábọ̀ ẹ láyé ẹ ṣe nǹkan kan oríire kankan yìí kẹ́ wà lórí social media kẹ́ máa criticize èèyàn kan tẹ́ ẹ bá ti ṣá ẹyin mọ́ báyìí tẹ́ ẹ ti ṣá ẹyin mọ́ ẹ ṣá ẹyin mọ́ títí lì tí ó dẹ̀ fi ń gòkè ọ̀la ẹ dẹ̀ parẹ́ máa yé lásán ló rò pé mi náà jókòó tì yín ni lásán ló rò pé mo jókòó tì yín lásán kàn bí n bá rí nǹkan kan bèè mi náà àti yá ẹ̀yin ẹ máa bọ̀ kémi máa lò ràwọ̀ yín ó rí kí lórúkọ ẹ̀ ọmọ bàbá onípàlẹ́pọ̀n ohun kan tó fi ṣe birthday ṣé D Williams ẹjọ́ máa ṣorí burúkú ẹ̀ kiri náà alóhun ló post kìíní ìṣe òun ló post kìíní show yesterday was so sad and emotional. It was hard to watch. I pray Allah's sword keep healing you positively with sound health, and I pray He overturns all your perseverance and tolerance with more success and prosperity to overcome trials. Amen. Amen, my sister. Sister, ẹ ṣé ìyá mi. Ẹ ṣé mà. Ojú ti rí gan láàrin Yorùbá. Ẹ rò pé lásán ni mò ń pariwo Yorùbá ni. Aka ni ó ń bú Yorùbá. Ẹ mú nǹkan oríire kan ṣo tán pa ọ̀pọ̀ tán ṣe jáde kán mú síta lẹ́yìn tó bá máa dáṣọ fún ní tọrùn ẹ̀ lákọ̀wò imagine D Williams òfò lómi ẹ̀fọ́ ṣe òfò ló máa ṣe ó máa ṣòfò ni ó máa ṣòfò tọmọtọmọ ẹ̀ dànù iṣẹ́ ọwọ́ ẹ̀ á bàjẹ́ D Williams iṣẹ́ ọwọ́ ẹ̀ á bàjẹ́ ayé àwọn ọmọ ẹ̀ á bàjẹ́ bọ́mọ aráyè ò ṣe kí ẹ kú oríire fọjọ́ kọ̀ọ̀kan ọmọ aráyè ò ní kí ẹ kú oríire ó máa bàjẹ́ fún ẹ tán ni kanlẹ̀ o ò ní rí nǹkan tó da ṣàjẹ́ òkété pàdé mi lọ́sàn-án o Bashiru pàdé mi lọ́sàn-án o èyàn olórí burúkú olòṣì bàwa máa háwò owó ọjà ọlọ́jà èmi ọmọ kò lé níyàn
bá máa háwó fún yín ẹ̀yin olórí burúkú blackmailers bá máa háwó fún torí mi mo gé apá gbogbo yín àbí owó ọjà ọlọ́jà èlò mò ń jẹ àwọn ọmọ ọlọ́mọ tèmi náà kó kunra ṣáà ní jẹun àbáwọn tó ń bá mi rajà mi ò ní lọ ṣètọrẹ àánú fún wọn lóṣooṣù ẹ̀yin olórí burúkú tẹ́ ẹ lápá tẹ́ ẹ lẹ́sẹ̀ tẹ́ ẹ lójú tẹ́ ẹ lẹ́nu nǹkan kan ò ṣe yín ẹ tàjò gbé sájò ẹ jókòó sínú ilé ẹ máa borí burúkú kiri ẹ̀yin olórí burúkú pàtàkì máa háwó fún yín lórí burúkú yín kúkọ̀ jókòó sórí social media ní ẹ̀ ń bá tàwọn èèyàn jẹ́ àbí àwọn tẹ́ ẹ tẹ̀lé ẹ̀ẹ́dẹ̀jọ́ sóríire papọ̀ ẹ worú ọmọ bàbá onípàlẹ́pọ̀n Joyce ẹ̀hún tí Joyce fi ṣe birthday 5 years monetization lórí Lizzie Anjorin ẹ wo ẹ̀ǹdí Joyce ẹ wò gbésí ayé Joyce ẹ jẹ́ máa padà bọ̀ wá sí Nàìjíríà ẹ jẹ́ padà sílé torí ìlú òyìnbó gbè yín ẹ jẹ́ padà kẹ́ máa bọ̀ guys ẹ jẹ́ pàdé lọ́sàn mo kàn fẹ́ trash out ni can you imagine èmi tí mò ń taṣọ mò ń ta jewelry mò ń ta diamond mò ń talé mò ń talẹ̀ so I cannot display my business in peace àbí èmi mo bá ti yín jẹ́ kẹ́yìn má ní innovative àbí ó ní sóríire D Williams ó máa sórí burúkú tọmọtọmọ ẹ̀ ni gbòrògbòdò ayé máa lù fún ẹjọ́ ni ó máa ṣòfò ẹ̀mí tọmọtọmọ ẹ̀ ni lágbára àwọn tó ṣílẹ̀kùn ọjọ́ ẹ̀ ni ó ní jèrè ààrẹ ò ní jèrè àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ ẹ̀ ò ní jẹ́ nǹkan kan nínú ayé gbogbo ibi tí àwọn ọmọ ẹ̀ bá ń lọ wọ́n máa pàdé lẹ́nìí nìní iṣẹ́ ọwọ́ ẹ̀ á bàjẹ́ D Williams iṣẹ́ ọwọ́ àwọn ẹ̀ á bàjẹ́ àti wọ́ o àti gbogbo àwọn blackmailers D Williams iṣẹ́ ọwọ́ yẹn á bàjẹ́ orí dọ̀kásì ó wá gba outstanding sórí bó ṣe tàjò gbé sájò outstanding ló sọ dọ̀kásì dèrò ẹ̀wọ̀n orí lẹ́yìn tó ṣe pàtó olórí burúkú yìí ẹ gbé Jésù wá ẹ fi pààyàn ẹ gbànà bí wọ́n ẹ fi pààyàn mọ́ bá wá gbé ìṣẹ̀ṣẹ̀ jáde olórí burúkú yẹn á máa sáré kiri ó máa bàjẹ́ fún ẹ dọjọ́ alẹ́ tọmọtọmọ ẹni D Williams èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ ó máa bàjẹ́ fún ẹni olórí burúkú ìyá tó dárúkọ ìyá alákìjà tó dárúkọ ìyá lárí o ìyá lárí tíyà kó sọ́wọ́ tó kọ́ sọ́rùn wedding band màmá gan bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ó parí síbi kókó ọwọ́ ni òun nìyẹn ẹ̀yin olórí burúkú ẹ̀yin awáyé má ṣe rere ẹ̀yin olòṣì ọmọ ọ̀ràn kíran o mọ̀ pé mi mò ń trend ẹ̀ ni o mọ̀ pé when it comes to fashion o rí ni wo mò ń bọ̀ ibi tí wọ́n ti ń ṣorí burúkú wá wo woman yìí mi ò mọ̀ kan tí woman ẹ̀ kọ̀ wọ̀ kó o lè bá mọ̀ pé mi mò ń trend ẹ̀ when it comes to fashion wo woman kí lórí tó ṣe sọ́wọ́ ẹ̀ ẹ̀yin náà máa tó máa lò ó sìn yìí o ẹ máa tó máa lò ó ẹ ti rí máa wọ́wọ́ ẹ̀ wọ́wọ́ woman yẹn wọ́ dúró kó wọ́wọ́ ẹ̀ dúró kó wọ́wọ́ ẹ̀ o dúró kó wọ́wọ́ woman yẹn kí lórí ṣó ti rí ṣó rí pé mo ti trend ẹ̀ ṣó rí pé mo ti trend ẹ̀ ṣó rọ́wọ́ ẹ̀ ṣó rí mo ye trend ẹ̀ ṣó rí ìwọ lọ sórí Instagram Lizzie Anjorin ti trend ẹ̀ ṣó ti rí ṣó bí Lizzie Anjorin ṣe trend ẹ̀ ò ní jẹ́yàn. There are some well-educated and classy ladies, bankers at tops. Okay, èèyàn kan ló sọ bẹ́ẹ̀ fún ẹ wò. Ṣé gbọ́? Ẹ máa wo lórí burúkú D Williams. Ẹ wo nǹkan tẹ́ni sọ. Ẹni ní there are some well-educated, classy ladies, bankers at the top levels. Ẹ ti rí. Ẹni yìí sọ bẹ́ẹ̀ fún. Even oil executives that are labeled as big girl and fashionista who dress this way is what they love. As for trillionaires, Chief Mrs. Folorunsho Alakija, even though she owned a fashion outfit Supreme Stitches, wow, in the 80s, on Adeniran Ogunsoya Surulere, her choice of fashion has always been very, Mrs. Stella, mama gan máa ń wọ nǹkan tó pọ̀, ẹ rí photo mama tí mo lọ gbé wá ni, tẹ́ bá lọ wo ìgbà tí mama ní fashion stitches, mama máa dress heavy. Mama Folorunsho Alakija dresses heavy. Very heavy. Okay? So when mama was, ẹgbọ́n nǹkan tí D Williams ó ní, this is absolute nonsense, but
fashionable to one-eyed, educated and classy ladies for Ibadan and Badagry. Ṣé ń gbọ́? Ṣé ti rí? Ẹ ti rí? Ẹni kó mú nǹkan oríire tó ṣe wá. Ẹni kó mú nǹkan oríire tó ṣe wá.